àǹtí ẹ̀yin mà tún náìsì yàtọ̀ ẹlẹ́yin yan married man lálẹ́ ẹ wá lọ bá yáwó ẹ̀yin lẹ so nídúró ẹ̀yin mà tún náìsì yàtọ̀ wọ́n láwọn ò sí nílé ọkọ mọ́ torí pọ́kọ àwọn ti kú wọ́n wá yan married man lálẹ́ wọ́n wá lọ yá owó 850,000 naira ọmọ ẹ fẹ́ wọ school ìgbà tó yá àlàyé ti ń rí pé lemọ́lemọ́ yìí ti pọ̀ jù obìnrin yìí ti fẹ́ sọ di pé you must marry me ni àlàyé wa ní ìyàwó òun ti ń get nílé o kí la fẹ́ ṣe báyìí ó bẹ́tà kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀ àṣà o ṣé ẹ gbàgbé owó ta lọ yá tí mo so nídúró ó ní tó bá tásìkò tóun á sanwó òun á gẹ́ bá a ṣe wọ́n ní owó ti di 1.6 million naira báyìí torí pé ibi táwọn ti lọ yáwó pẹ̀lú èrè ni bàbá yìí ó máa fáwọn lówó òun ni pé common sense jìnnà sóbìnrin mi kò sáburú níbi kéèyàn assist ara èèyàn bẹ̀tà sáà o ẹni tó yàn lálẹ́ ìyàwó ò mọ̀ ẹ́ tó bá mú ẹ́ kó lè dá sí ìdìsí ẹ lára kí ló kún obìnrin pé ìwọ ló bá wọn yáwó tán fi sanwó skul ṣọ̀ràn ẹ níṣẹ́ ni ṣọ̀ràn ẹ níṣẹ́ onígbà míì táwọn bá fẹ́ jáde gan òun lòun á sanwó hòtẹ́ẹ̀lì òun lòun á ra drinks òun máa ń raṣọ fún wọn gbà mí ṣe wáyé eré báyìí ṣe wáyé eré báyìí bùkátà pọ̀ lórí àwọn ọmọ tiẹ̀ gan tó fi sílẹ̀ tó tí ì gbọ́ kò kí ń ṣe gbogbo ọkùnrin ló lọ́pọlọ ẹni tó bá lọ́pọlọ bẹ́ẹ̀ nígbà tíyàwó ẹ̀ ti mọ̀ yẹn tó dẹ̀ mọ̀ pé ó fẹ́ kóbìnrin yìí máa lọ nílọ tiẹ̀ owó yẹn ni wàá kọ́kọ́ lọ wàá tẹ̀ tún wá compensate ẹ̀ gan ó tún lè sọ fún gan pé gbogbo ìgbà táwọn ọmọ ẹ bá nílò gan máa pè mí tí mo bá nílẹ̀ kọ̀ọ̀kan màá máa ṣe ó wá lọ owó ń gorí owó ó ò dẹ̀ san owó yẹn òun ni pé ńgbà mi tán bá ní abẹ́ṣẹ̀ bàbá wò lára ọmọ lẹ́rù obìnrin máa fi ń bà mí pé obìnrin tí ò bá ní dáadáa tó rí dáadáa ṣe kí èpè burúkú má ja ọmọ ẹ ẹni tó san owó sùkúù ń sìn tó lọ bá ń yáwó tó dẹ̀ ń wá owó tó fẹ́ rọ owó san tó bá ní òní jèrè ọmọ tó fowó yẹn san owó sùkúù ṣe mọ̀ pé nísìn ìyá ò mọ nǹkan kan Ọlọ́run nìkan ló lè ṣàánú obìnrin òun ni pé ó jáde nílé ọkọ tó o bá ti lè mára dúró tó o dẹ̀ ní ohun tó fi lè gbọ́ bùkátà lórí àwọn ọmọ ẹ̀ fọkùnrin lẹ̀ o gbogbo wọn náà ń wá àtijọ́ àti mú ó pọ̀ lọ́dọ̀ ọkùnrin gan jọ̀dọ̀ obìnrin sìn lọ àtijọ́ àti mú ibi tí ó ti máa jẹun tí ó dẹ̀ máa tọ̀ tí ó dẹ̀ máa wọlé lọ òun ni most of them náà ń wá káàkiri sìn tó bá kú sí wọn lọ́wọ́ wàá fẹ́ la òun ni pé kẹ́ kápá ọ̀kanjú ayin ohun ọwọ́ mi ò tó màá fi gọ̀gọ̀ fà tó bá jẹ́ ẹgbẹ́ méje lẹ̀ ń ṣe lóríṣiríṣi klọ́ọ̀bù ló wà ó jẹ́ dínkù sí 2 tó bá jẹ́ 3 ló ń ṣe ó jẹ́ dínkù sẹ́yọ kan àwa tá a dẹ̀ nínà Ọlọ́run máa ṣàánú wa ṣé bó ṣe mọ́ ẹlẹ́wà àṣàpọ̀n ẹni tí ò ní ìyà kò kí ń dégbò ẹ̀yìn ẹ jókòó ara yín jẹ́ ẹ jókòó ara yín jẹ́ or else Ọlọ́run jẹ́ lè jèrè ara yín.